zida kó jẹ́ pé ní láwọn agbègbè míì bí oòrùn ṣe ń wọ̀ báyìí ni òṣùpá náà máa wọ̀, oòrùn àti òṣùpá máa wọ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà ni. So irú ládùúgbò bíi tí oòrùn àti òṣùpá bá wọ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà, anybody tó bá sọ wípé lóun róṣù ládùúgbò yẹn ìríkùrí lórí irọ́ lórí ní àkọ́kọ́. Àmọ́ irú tiwa Nàìjíríà òṣùpá ti wọ̀ síwájú kóòrùn tó wọ̀, so kò ní ìdí tá bá lọ lè sọ pé láàlọ́ lè wà á lè rí, torí pé ní oṣù tá láwọn àyẹn gan kò sí ń bẹ̀, ó ti wọ̀ already. Ó ti wọ̀ already. Ẹ wá wo graph tán máa gbé fún yín lórí screen yìí, ẹ rí gbogbo ibi tí gbogbo area ibi tí wọ́n gbé fún yín yẹn, ẹ rí gbogbo ẹ rí ibi tí Nàìjíríà map wà, white ló tiẹ̀ wà ń bẹ̀. Ibi tí gbogbo white wà yẹn, it is impossible to claim sighting of the moon in all this area in the world. It is impossible. Ìtí wọ́n ń wí nìyẹn. Àwọn ibi tí area ibi tí white, àwọn ibi tí white wà, àwọn ibi tí white wà, àwọn ibi tí red wà, impossible ni ó indicate it is impossible. Àwọn ibi tí ò sí color ńbẹ̀ rárá, it is not possible. Àwọn ibi tí blue wà, àwọn ibi tí blue wà, sẹ́ni gbogbo ibi tí blue wà yẹn, àwọn èèyàn ẹ̀rí máàpù kankan bẹ̀, èèyàn kì í gbé bẹ́ẹ̀, kì í ṣe ibi táwọn èèyàn máa ń gbé. Wèlé wípé ní àwọn yóò ti wá claim pé láwọn róṣù ń bẹ̀. Bí tí blue wà yẹn need optical aid. Ẹ má gbàgbé kì í ṣe ọjọ́ tèní yìí fáwọn tó wà ń bẹ̀ yẹn mọ́. Àwọn ń ṣẹ̀ṣẹ̀ ń wo 29 ni, àwọn ń bọ̀ wá lẹ́yìn wa ni. So ká tó wá sọ yìí pé ní ibi tí green wà, ẹ rí i pé kò sí ibi tí green, ẹ rí color